Ládùnwò kì í ṣe létí wọn gbọ́dọ̀ fọwọ́ rọ́ sẹ́yìn nílùú ilé ogbó. Bàbá wa lọ́la ọ̀nà Ògún nílànà ọdẹ ni bàbá wa. Ọ̀yọ́ na méjèèjì ti jọ wá àti bàbá wọn. Ọ̀yọ́ na méjèèjì ti jọ wá ọdẹ ni bàbá wa akíkanjú ni. Ògún bàbá wọn àjọ gbà sọ́dọ̀ ni bàbá wọn gbé Ògún wọn gbé fún bàbá wa àjọ rí papọ̀ ọwọ́ wa lọ́wà. Àbí ìbùdínà sí ìtàn ilé Ládùnwò èmi ń sọ ilé ìpólè. Àbíbù jìnnà sí ìtàn ilé Ládùnwò. Ó dà láti jẹ́ pé kó dá oyè padà sí ilé Ládùnwò ni ńlá ń retí tí wọn tá a bá rí ìgbésẹ̀ jagunjagun ní bàbá wa àfògùn hàn. Gbogbo ẹ̀ lólùfẹ́ ojú ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé lórí ọ̀rọ̀ kan tí ó ń jà rìnrìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìjọba ìbílẹ̀ Ayédire ní ìlú tí wọ́n ń pè ní Ilé Ogbó. Tẹ́ ẹ̀ bá gbàgbé èèyàn wa ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí fọ́nrán kan gborí ẹ̀rọ agbágbé pé àwọn kan ń fi òrò lọ́sàn gangan nínú ìwádìí wa ni pé a rí pé Ilé Ogbó ni dédé ṣẹlẹ̀ kì í ṣe lórí ọ̀rọ̀ Òṣòyè wọ́n pe ilé kan ní ilé Ọládùnwò tó jẹ́ pé àwọn ilé ni wọ́n máa ń jẹ oyè Ọ̀dọ̀fin tó jẹ́ oyè Apọbajẹ. Àwa ń gbọ́ wípé ilé kan náà wà tí wọ́n pè ní ilé Olújogun táwọn náà máa ń jẹ oyè Olúkọ̀tún tóyè ilé náà jẹ́ oyè Apọbajẹ. Tó wá fagbọ́n mi sí omi ò tó ni pé oyè tó yẹ kí ilé Ọládùnwò jẹ ní tá a gbọ́ ni pé wọ́n gbé fún ilé Olújogun níbi tí wọ́n ti ń jẹ Olúkọ̀tún tó já sí pé oyè tó yẹ kó jẹ́ ti ìdílé méjì ó ti wà nínú ìdílé ẹyọ kan. Eléyìí ló wá gbé ikọ̀ ojúlówó ọmọ Yorùbá wá sí ìlú Ilé Ogbó wá sínú ìdílé Ọládùnwò lágboolé Ọládùnwò. Ẹ rí i pé gbogbo ilé ló péjú àwọn bàbá ni wọn àtọ̀dọ́ àtàgbà àtàwọn ìyá wọn ni wọ́n dúró torí pé kíni táwọn bá gbé ọ̀rọ̀ bọ́ta àìfẹ́ kó jẹ́ pé wọ́n pé tàbí ṣùgbọ́n. Ẹ kúrò dáàdì wa. Ẹ kúrò lẹ́ o. Ẹ dákun ìlú wo ni àwa yìí. Ìlú Ilé Ogbó lẹ wà báyìí. Ní ìjọba ìbílẹ̀ wo. Ìjọba ìbílẹ̀ Ayédire. Nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀ṣun state. Agboolé ibo ni àwa yìí bàbá. Agboolé Ọládùnwò ni. Agboolé Ọládùnwò. Bẹ́ẹ̀ni. Ní ìlú Ilé Ogbó. Ní ìlú Ilé Ogbó. Ẹ dákun bàbá mi. Ẹ káàbọ̀ sí agboolé Ọládùnwò ní ìlú Ilé Ogbó. N tó fa sábàbí ni oyè ilé wa ní agboolé Ọládùnwò tí ọba. Ẹ dákun orú oyè wo kí ló. Oyè Ọ̀dọ̀fin ni tó jẹ́ oyè tí àwọn bàbá wa ti ń jẹ. Tó jẹ́ oyè ìdílé yín. Oyè ìdílé wa tí wọ́n ti ń jẹ láti ayébáyé wa gẹ́gẹ́ bí a ti bá nínú ìtàn tí èèyàn mẹ́ta ti jẹ sẹ́yìn. Níṣẹ́ tí ẹnì kẹta yìí tó wá gbéṣẹ̀ nígbà tí ó di ọjọ́ kẹta ẹni ọba àbíbù ránṣẹ́ wá sí agboolé Ọládùnwò wípé èmi jẹ́ ọmọ bíbí inú ilé Ládùnwò yìí mo sì jẹ́ aṣojú ọ̀dọ́. Aṣojú gbogbo àwọn ọ̀dọ́. Ní agboolé Ọládùnwò. Agboolé Ọládùnwò. Bẹ́ẹ̀ ni. Ní ilé Ilé Ogbó. Nígbà tí bàbá yìí tó ṣíwọ́ ọṣẹ́ nígbà tí ó di ọjọ́ kẹta ní ọba àbíbù ní ìlú Ilé Ogbó ránṣẹ́ wá sí agboolé Ọládùnwò láti wá jẹ oyè ní ìtòsí jẹ́ pé irú rẹ̀ ò wáyé rí. Àwọn tí a ti jẹ sẹ́yìn. Ní tẹ̀ ń sọ ni pé oyè yìí kì í ṣe péjọ kẹta tí ẹni tó bá kọ́kọ́ jẹ́ ẹni tó bá jẹ́ bá gbéṣẹ̀. Nǹkan ló yẹ kí wọ́n ránṣẹ́ wá kì í ṣe pé òun gan kọ́ ló yẹ kó ránṣẹ́ wá àwa ńgbà tó bá wù wá tó bá tẹ́ wa lọ́rùn là á ṣẹ̀ṣẹ̀ mú ọmọ yìí lọ bá fi ṣetán láti pé àfẹ́ ìjòyè wa o bá a ṣe é ṣe bí wọ́n ṣe é ṣe bí wọ́n bàbá ṣe é ṣe táwa bá mi. Tó bíjọ́ kẹta yẹn wá ní ọ̀wá yé wa tá a fi wá wò wípé àkílódé ọ̀dà àbáṣe bí ó ṣe wí a mú ọmọ yìí a mú lọ sí ọ̀dọ̀ ọba Làíbù Agbájélọlá ní ìlú Ilé Ogbó. Gbàtí a mú ọmọ yìí lọ sí ibẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe a mú 10,000 dání pé ọ̀dà owó pé a mú ọmọ yìí wá owó àdúrà pé a mú ọmọ yìí wá. Ó ní 10,000 ṣe owó tòun pé a mú ọmọ yìí wá a gbọ́dọ̀ san 100,000. Ó dá wa padà sílé a sì padà sílé. Nígbà tó di ọjọ́ kejì àwa owó yìí tó pé 100,000 tó ní ká mú wa a sì lọ kó fún un ó sì gbà. Wọ́n gba 100,000. Ó gbà á lọ́wọ́ wa ó ní ká lọ́ọ́ máa múra fún oyè jíjẹ. Nígbà tí ó máa tó bí àárín ọjọ́ 5 ni ọba àbíbù bá tún ránṣẹ́ wá pé àwọn àti agboolé kan ká wá pàdé o pé wọ́n láwọn fẹ́ jẹ oyè wa Ọ̀dọ̀fin. Ó jẹ́ n tó rú wa lójú pé agbéra
gbogbo ọmọlé ládùnwò àpéjú sí ààfin ọba làìbù àgbájélọlá. Gbàtà péjú síbẹ̀, a bá agboolé kan pàdé níbẹ̀ tí wọ́n pè ní agboolé olújogun. agboolé olújogun nílùú ilé ogbó iná, a bá wọn pàdé níbẹ̀. Ìgbà tá a bá wọn pàdé níbẹ̀ tí wọ́n ní tí àwọn fẹ́ kí a ṣe lónìí ni wípé agboolé kan dìde wípé àwọn fẹ́ jẹ oyè wa o. Àwọn sì rí pé àwa ni agbésẹ̀ ni bàbá wa gbésẹ̀ kúrò lórí oyè yìí. Ǹjẹ́ ní báwo la ṣe ń jẹ oyè yìí o? àwọn ẹ̀rọ kẹ́ tó máa lọ ṣé ẹ̀yin àti ìdílé máa pín jẹ tẹ́lẹ̀ ni àbí. àjọ fàrí àjọ pín jẹ rí, àbá nínú ìtàn lẹ́nu àwọn bàbá wa pé ilé kan bá wa jẹ. ìdílé yóò lóye tí a máa jẹ. wọ́n lóye tiwọn, wọ́n ní oyè tiwọn, wọ́n lóye tí a ti máa jẹ. wọ́n ní oyè tiwọn tí wọ́n máa jẹ. Oyè tiwọn tí wọ́n máa jẹ ní Olúkọ̀tún, àwa ìjẹ́ Ọ̀dọ̀fin ní fún àwa. oyè tí wọ́n ń jẹ́ nínú ilé àwọn tí wọ́n ní kẹjọ wá. Ayo lóye tí Olúkọ̀tún lóye tiwọn, tó Olúkọ̀tún sì jẹ́ oyè àfọ̀bàjẹ tó lágbára. Bẹ́ẹ̀ ni àwa ìjẹ́ níbí yìí o, Ọ̀dọ̀fin ni àwa jẹ ní agboolé Ọládùnwò. Ìgbà tí ọwá ní ká wá sọ̀rọ̀ láàfin jọ náà, a ní àwa kọ́ ni a ó kọ́kọ́ sọ̀rọ̀ torí wípé a ò mọ bẹ́jọ́ ṣe bẹ̀rẹ̀, pé kì í ṣàwa. Ó nírọ́, ọba àbíbù nírọ́, ẹnìkan kan mẹ́jọ wá o pé àwa ni a fẹ́ gbọ́dọ̀ sọ. Ǹjẹ́ ló yẹ bẹ́ẹ̀? Àbálọ́dà ṣé bẹ́ẹ̀ ni? Ọ̀dà ńkọ́, a ti jẹ oyè ní ẹ̀ẹ̀mẹ́ta sẹ́yìn o. Eléyìí ẹ̀kẹrin o làwa fẹ́ jẹ o. Agboolé kan ò sì bá àwọn bàbá wa dòrí o. Wọ́n bá ní kí ilé kejì náà, ilé Olújogun kan náà sọ̀rọ̀ tiwọn. Ilé Olújogun ní àwọn jẹ́ o. A wá bi wọ́n léèrè pé ńgbà tẹ́ ẹ jẹ́, ta lẹni tó jẹ́ nínú ilé wọn? Èmi ò mọ̀ ọkọ̀ tán dá o. Wọ́n ní ta ni ó wà nínú àwọn ìjòyè àgbà tó wà láàfin tó lè jẹ́rìí sí wípé lágboolé wọn wọ́n jẹ́ rí. Wọ́n wọlé, kò sí àgbà ìjòyè tó lè dáhùn rẹ̀. Ọba ní Ọ̀gànlá, ọba ní bàbá tí wọ́n ń pè ní Bánjí nílé Olújogun ní sọ̀rọ̀. Ó ní Ọ̀gànlá ó ló mọ̀ sí, ó lè jẹ́rìí gbé àwọn lẹ́yìn wípé bàbá àwọn ti jẹ́ rí. Kábíyèsí ọba àbíbù ní Ọ̀gànlá ní tí wọ́n wù ọ́ ya ńlẹ̀ wá jẹ́rìí sí. Ọ̀gànlá bí wọ́n léèrè, bàbá yẹn bí wọ́n léèrè wípé Gàní ni bàbá yẹn jẹ́, oyè tó jẹ ní jẹ́ Ọ̀gànlá. Bàbá yẹn ní ṣé Ọ̀gànlá ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àbí Ọ̀gànlá ti ọ̀hún tóun ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yìí o. Ọba àbíbù jágbe mọ́ pé nítorí ọba mọ̀ bẹ́ẹ̀ ni kò sọ, nítorí ọba rí mọ̀ bẹ́ẹ̀ ni kò. Bàbá yẹn ní ọ̀dà ńkọ́ o, òun ò gbọ́ rí pé wọ́n jẹ oyè Ọ̀dọ̀fin ní agboolé Olújogun rí o. Bàbá ní kó jókòó, bàbá yẹn bá jókòó tiẹ̀. Ọba àbíbù ní ta ló tó lọ́rọ̀ sọ nínú àwọn ọmọlé Olújogun lẹ́yìn ìgbà tí Bánjí tó pa ìtàn irọ́ rẹ̀. Kábíyèsí sọ fún Bánjí nílé Olújogun pé ìtàn tó ń pa ètò òrí sọ yìí, ebi o wá sí ọ̀dọ̀ òun níbi ọjọ́ 15 sí ìsìn. Ìtàn tó wá pa fún àwọn nínú ilé tí ọba àbíbù sì ń fi Gbádéwọ̀lú jẹ́rìí sí pé bàbá ń jẹ nígbà tó wá bá wa ní 15 sí ìsìn, ṣé n tó ń wí ìtẹ́tàn tó ń pa ṣé n ló ń pa yìí. Ọba ní kó jókòó. Wọ́n tún pe ẹlòmíì nínú wọn pé kẹlòmíì náà tó gbè lẹ́yìn, ẹlòmíì náà tó gbè, nǹkan kan náà ni òun náà tó ń wí. Wọ́n tún pe ẹnì kẹta, nǹkan kan náà ni wọ́n ń wí. Ni ẹnìkan bá dìde nínú àwọn ìjòyè, kọjá ẹ̀karùn-ún ìlú. Ẹ̀karùn-ún ìlú ọba dìde, ó ní sẹ́ẹ̀tìrì tí ẹ̀ ń sọ nísìnyí wípé kò sọ̀rọ̀ níbẹ̀, pé a ti rí ojú ọ̀rọ̀, pé ńkọ́ ẹ máa lọ, wọ́n ránṣẹ́ sí àwọn ránṣẹ́ sí wa pé ká wá jẹ oyè wa bá a ṣe kúrò ní ààfin níjọ́ náà nù. Àkí kábíyèsí. A bá lọ gbáradì, ó lóun ó pè wá. Àsìkò tó tí kábíyèsí máa pè wá, à ń retí. Ìpè tí ó pè ní pé ká wá ní ààfin o, pé ká wá àwa àti ilé Olújogun tún ẹjọ́ pè o, pé ká wá tún ẹjọ́ o láàfin. Wọ́n wá rí àpíì, a sì gbéra, a sì débẹ̀ níjọ́ náà. Àwọn tí wọ́n àpíì, àwọn ni wọ́n ní kí wọ́n ro ẹjọ́. Wọ́n bá tún mú ìtàn míì níjọ́ náà
wọ́n tún pa ìtàn lọ láàrin ara wọn bẹ́ẹ̀. Ìtàn tí kò wáyé rí tí a gbọ́ rí pé àwọn tí wọ́n ń jẹ oyè baálẹ̀ ní ìlú ní ìgbà náà, nínú ìtàn kì í ṣe baálẹ̀ kọ́kọ́ ló bẹ̀rẹ̀, Séríkí ni wọ́n jẹ ní ìgbà náà, àmọ́ lórí ọba Adéríbigbé ni wọ́n ti kúrò ní oyè Séríkí. Bàbá ọba Adéríbigbé, baálẹ̀ Adéríbigbé, olóyè ó kọ oyè ń padà sí baálẹ̀ torí bàbá náà jẹ́ gbajúmọ̀. Wọ́n ní mọ́tò tí mo bá láyé, ní mọ́tò wọn èmi bá láyé níwájú ìtàlé wọn. Bàbá yẹn jẹ́ gbajúmọ̀. Bàbá yẹn ló wá yí ipò Séríkí padà sí baálẹ̀. Nígbà tí bàbá yìí wá yí padà sí baálẹ̀, bàbá yìí wá ní ó di dandan wọ́n gbọ́dọ̀ ní ìgbìmọ̀ tí wọ́n máa jókòó pẹ̀lú àwọn ní ààfin. Torí àwọn ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń dá gbé ààfin ni, bíi baálé ni wọ́n wà ní ìgbà náà. Baálé Ọ̀lásọ̀mọgbè, àmọ́ ńgbà tó dórí bàbá sọ di pé àwọn gbọ́dọ̀ máa ní ìgbìmọ̀ tí wọ́n máa jókòó pẹ̀lú àwọn ní ààfin. Ibi tí bàbá yìí ti wá di pé agboolé kọ̀ọ̀kan ó wá bẹ̀rẹ̀ sí máa fi àwọn oyè sí agboolé kọ̀ọ̀kan, ó yẹ afọbajẹ nìkan. Ibi tí wọ́n ti fún wa ní Ọ̀dọ̀fin nìyí. Ilé wa ti gba Ọ̀dọ̀fin, tó gba Balógun tó gba Ọ̀ṣà, bó ṣe pín ní ìgbà náà náà. Síwájú kò sí ọba tó jẹ oyè láàfin nínú ìtàn bí a ṣe gbọ́, torí wípé bàbá wa àti bàbá Adélẹ́yẹ, àwọn méjèèjì ni wọ́n jọ wá láti Ọ̀yọ́ tí a jọ tẹ ìlú Ilé Ogbódó. Bàbá tiwa àti bàbá Adélẹ́yẹ, àwọn méjì péré yẹn, àwọn ni wọ́n kọ́kọ́ la igbó wá tí wọ́n tẹ̀dó sí Àtòkèjoyè. Àwọn méjèèjì wọn ni wọ́n jẹ́ òpómúléró ìlú Ilé Ogbó káwọn ẹ̀yà yòókù tó wá máa fún wa níbẹ̀. So ìtàn pé oyè kò wáyé láti ilẹ̀ pẹ̀pẹ̀ wá. Kì í ṣe àìmọ̀ o, wọn ò túlẹ̀ fún wa o, torí wípé irú tí òbí wọn àti kábíyèsí olúùlú Ilé Ogbó gan ó jìnnà sí ìtàn Ilé Ogbó. Mo sọ ní orúkọ bàbá mi ní inú ilé Ọládònwò, mo ń sọ wípé Láìbù ó kéré sí ìtàn Ilé Ogbó, ó jìnnà sí púpọ̀ jù. Mo máa ń sọ pẹ̀lú ìgboyà wípé agboolé tí ó pìtàn Ilé Ọládònwò ó sọ wọ́n nínú ìlú Ilé Ogbó. Lẹ́yìn ilé Adéríbigbé, ilé Akínmèrù, ẹnu agboolé Akínmèrù, ibẹ̀ ni agbélé rí representative tó lè fẹ́ sọ tá a lè sọ pé a lè jọ mọ́ pìtàn Ilé Ogbó, kò sí lẹ́nu ẹni pé so oyè wa tó gbé lọ sí ilé ibòmí, àwa fẹ́ gba oyè wa padà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wa. Ó gbowó lọ́wọ́ wa o. Lẹ́yìn ìgbà tí àwọn yẹn di àpì tá a lọ sí ọ̀dọ̀ rẹ̀ lọ rojọ́. Níjọ́ náà báwọn yẹn ṣe rojọ́, àǹjẹ́ ní kí ilé ládùúgbò rẹ̀ ó ní kò sọ̀rọ̀ kankan mọ́. Abba Habib ló sọ bẹ́ẹ̀, ó ní kò sọ̀rọ̀ kankan mọ́. Ó ní ẹ má. Lẹ́yìn ìgbà tí wọ́n gbowó lọ́wọ́ yín tán. Lẹ́yìn ìgbà tó ti gba owó, ó ní kò sọ̀rọ̀ kankan mọ́, káwa má sọ nǹkan kan nígbà táwọn yẹn ti sọ tí wọ́n sọ. Ọba ní ká máa lọ. Ẹ̀yin ọ̀rẹ́ yín yẹn ló bá ní òfun wa ní 24 hours ká lọ wá 4.5 million wá ká wá jẹ oyè wa. Ó ní ká lọ mú 4.5 million wá pé ká wá fi jẹ oyè wa. 24 hours ọ̀dà àbábẹ̀rẹ̀ pìtàpìtà abẹ̀rẹ̀ sí máa sáré owó yìí. Bàtà sáré owó yìí títí a rí 1.5 million, a rí 1 million cash, 500,000 transfer sí àkáǹtì ọba Habib tó sì wà ń bẹ títí dọjọ́ òní bá ti ń sọ yìí. Àwa gbé cash 1 million lọ, ó dá padà òní transfer 500,000 sínú àkáǹtì rẹ̀. Ìjọ the same day yẹn náà ni a gbé 1 million lọ kó fi jẹ́ àwọn tó jẹ́ cash kó fi lè jẹ́ 1.5 million tó wà ní tó máa wá lọ́wọ́ rẹ̀. Ó ti ń jẹ́ bọ̀ tipẹ́. So ó dá 1 million padà, ó ní ká lọ wá 4 million wá cash tí ó máa pẹ̀lú 500,000 tí òun ti gbà yẹn. So ó ní tá a bá ti wá rí ńkọ́, ó wá fún wa di ìparí oṣù ẹ̀wà tó ń parí lọ́jọ́ òní lónìí. Ó ní tó bá ti di ìpò fún wa ní àyè di ìparí oṣù ká wá fi san owó tó kù. Tá a bá wá kọ̀, tá a bá ti wá kó owó yẹn wá ńkọ́ o, òun lè tà sí ibòmí o torí dúkìá wa, òun lè tà bó ṣe wí yẹn. Bàbá tó ṣe lé ilé. Mo ò ṣe bẹ́ẹ̀ rí o, òun lè tà torí dúkìá bàbá àwọn ni, kò sẹ́ni tó lè yẹ ní ọwọ́ wò. Bá a ṣe bẹ̀rẹ̀ sí máa sáré owó yìí nìyẹn. Lẹ́yìn rẹ̀ ló bá pè wá, ó bá ní ká wá sí ààfin, àmọ́ nǹkan tí ó pè wá fún. A ṣe bí bóyá ká wá jẹ oyè ni. Àfìgbà tí adé ààfin lọ́ba Habib bá gbé ìwé lẹ̀ ló bá ní ká wá máa sáyìn.
ṣáìbò pé ilé Olújogun àti ilé Ọládùnwò wọn máa jọ pé oyè jẹ ni. Àwa ni ẹnìkan ìjáwàdé o, a ní èèyàn lé o, a lé èèyàn lẹ́yìn odi o, ẹ jẹ́ ká pè pàdé ká jọ sọ́nà tó bá jẹ́ pé ṣé ẹni wọn jẹ Olúkọ̀tún ní ilé Olújogun. ṣé ẹ jọ máa gbé Olúkọ̀tún náà jẹ ni. Kò sọ bẹ́ẹ̀ o, bóyá kò sọ bẹ́ẹ̀ fún wa o, kò sọ bẹ́ẹ̀ o pé àjọ máa pín yẹn jẹ o, àmọ́ nítorí ká wá kọwọ́ bọ̀wé fún ni ti Ọ̀dọ̀fin pé àjọ máa pín ni o, ibi àsáwálé àwa fún ní odidi gáàpù ọ̀sẹ̀ kan pé kó fún wa ní ọ̀sẹ̀ kan torí Friday là á máa ṣe ìpàdé gẹ́gẹ́ bí irú ọjọ́ òní. Àwa ní Friday tí ń bọ̀ yẹn ó súnmọ́ ọjọ́ tó pè wá sí ààfin. Àwa ní the next Friday Tuesday rẹ̀ ńkọ́ á wà fún wọn ní àbọ̀ ní ààfin o. Kó tó di Tuesday Friday tá a ṣe ìpàdé báyìí the following Sunday ó ti jẹ oyè yẹn, ó ti jẹ oyè yẹn ní ọjọ́ Sunday tó tako àdéhùn tẹjọ ní. tó ti tako àdéhùn wa, ó wá lọ jẹ oyè yẹn ní ìjọ Sunday, kò jẹ́ kó di sáà pé kò tí ọjọ́ òní mọ́, ó ti jẹ́ before today. Àwọn àjòyè yòókù rẹ̀ tí wọn ò wá sí láàfin tí wọn ò rówó gbà, àwọn wá ìdéǹsẹ pé oyè tó jẹ níjọ Sunday yẹn ńkọ́ kò jẹ́ káwọn ò rí owó tàwọn gbà ńkọ́ àwọn wàá jẹ ní ọjọ́ Monday táwọn ò fi gbowó tàwọn. Ìdí nu tí àwọn márùn bá mélòó ni wọn wá tún kóra wọn lọ sí ààfin pẹ̀lú ọmọ yìí ni wọn wá ṣẹ̀ṣẹ̀ wá lọ tó jẹ oyè yẹn láti ní wá tún pé àtúwà yẹ kó rí bẹ́ẹ̀ rí abáríyàn bá ń lùlù mọ́ wa ń bí báyìí pé ilé wọn náà oyè amóyè jẹ oyè wa ni igbó ló àṣẹ jẹ oyè Ọ̀dọ̀fin. Ibi tí àwa náà ti wò wípé èyí ọ̀wà yẹn rí o, ilé Ládòwò kì í ṣe lé. ṣé èsì ìjọba lè retí báyìí ni àbí ẹtún nígbèsè mi tẹ̀lé. À ń retí èsì ìjọba ni, à ń retí èsì ìjọba fún àsìkò tí ò pẹ́. Gbogbo èsì ìjọba tí à ń retí nìsín ọjọ́ Tuesday yìí la Tuesday tí ń bọ̀ yìí níjọ́ márùn-ún yìí ni à ń retí èsì. Bí wọ́n bóyá wọn ó pè wá ní, bóyá wọn ó fún ní ọ̀dà láti jẹ́ pé kó dá oyè padà sí ilé Ládòwò ni là ń retí. Tí wọn tá a bá rí ìgbésẹ̀ jagunjagun ní bàbá wa á fògùn hàn. Nurudeen Jackson gómìnà alálùbáríkà ní gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ yín lẹ́ni tí kò fẹ́yàn jẹ Ládòwò àwọn ẹbí Ọládòwò lágboolé Ọládòwò wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba wa. Ẹ̀yin olólùfẹ́ wí ọmọ Yorùbá èyí tó ṣẹlẹ̀ rí o tó bá yẹ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní àìmọye ọdún yẹn ti ń jẹ oyè Ọ̀dọ̀fin lágboolé Ọládòwò. Olújogun wọ́n ń jẹ Olúkọ̀tún. Ẹ dákun só ṣeé ṣe kí nǹkan èèyàn méjì kó di tẹnìkan bí. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ àjọ máa pàdé ní abala àríwísí níbi tá a ti jọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pé sọ yẹ kó rí bẹ́ẹ̀ kò jù báyìí lọ ó dàbọ̀.